Mo tún kí gbogbo àwa ọmọ òtù òjìire nílé lóko tí níbi gbogbo tí a ti ní àǹfààní láti máa wò wá. Mo kí wa pé a kú ọjọ́ mẹ́ta. A ti tún fẹ́ gbé àwọ̀ tuntun wọ̀ ní ìtàn àti òwe Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ìwé ni mo ti gbà lórí ọ̀rọ̀ tí bàbá wa Kábíyèsí Olúwo Musífìlà fún orí adé tí wọ́n sọ nípa Ilé-Ifẹ̀, Ìwó àti bàbá wa Ọ̀ọ̀nìrìṣà. Kábíyèsí o, tí a bá kíyèsí a rí i pé ó ń di gbọmọgbọmọ bí ẹkùn àkọkọjẹ. Àwọn méjì bẹ́ẹ̀ ni níwò. Bàbá kan wọ́n ń pè ní Mufti Tàún. Bí adìyẹ bá yé tí ò yé dáa níwò, Ifẹ̀ ló máa náwó sí. Bẹ́ẹ̀ sì ni bàbá wa Olúwo. Ètò wa yìí gbé àwọ̀ tuntun wọ̀ báyìí. A sọ ìtàn, a pòwe. Ẹ̀yin tí ẹ sì ní ká máa gbìyànjú láti sọ èdè òyìnbó ní tí a bá sọ, a gbìyànjú láti sọ ní ṣókí. Nínú ọ̀kan nínú àwọn ètò tí a ti ṣe gbẹ̀yìn, mo ṣàlàyé bí Ilé-Ifẹ̀ ti jẹ́. Mo sì jẹ́ kó di mọ̀ fún wa wípé Ilé-Ifẹ̀ ò bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá wa Oòduà, àti pé bàbá wa Odùduwà kò ti Mọ́kà wá. Ọmọ Ilé-Ifẹ̀ ni, bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe Ilé-Ifẹ̀ tòní. Ẹ já bẹ̀rẹ̀ ètò tòní. Òwe tòní rèé o. Wọ́n ní bí ò bá nídìí, obìnrin kì í jẹ́ kúmólú. Bí ò bá nídìí, obìnrin kì í jẹ́ kúmólú. A kíyèsí pé nílẹ̀ Yorùbá a kì í dédé sọmọ lórúkọ. Òwe kan tún rọ̀ mọ́, wọ́n ní ilé làá wò ká tó sọmọ lórúkọ. Oníkálùkù ló sì ní orúkọ tí wọ́n ń jẹ́ nínú ìran wọn tó sì ní ìtumọ̀. Kò sí orúkọ nílẹ̀ Yorùbá tí ò ní ìtumọ̀. Ẹ jẹ́ ká wo orúkọ tí mo lò gẹ́gẹ́ bí atọ́kùn tòní. Kúmólú, ikú mú olú, ikú mú olú ọmọ lọ. Bí ò bá nídìí, àwa ní sọ obìnrin ní kúmólú, ká bí ọmọ obìnrin ká sọ ní kúmólú. A jẹ́ pé nǹkan kan ti ṣẹlẹ̀ tó ti mú ikú lọ́wọ́. Ikú ọ̀kan pàtàkì tàbí ẹni pàtàkì tàbí ẹni tí à ń wò. Tá la ń pè ní olú ní ilẹ̀ Yorùbá? Àwọn tá à ń pè ní olú ni aṣíwájú, ẹni tó ní àsìkí, ẹni tó ní ohun tá à ń wò mọ́ èèyàn lára. A sì tún lè lò ó bí oyè fún ọba ìlú. Fún àpẹẹrẹ, Olú ti Kúta, Olú ti Ìwó tá à ń pè ní Olúwo, Olú ti Ìwó, Olú ti Ìbàdàn àti bẹ́ẹ̀ lọ. Ilé-Ifẹ̀ ìlú ńlá ni, kì í ṣe ìlú kan ṣoṣo. Wọ́n sì tàn káàkiri. Mo sọ nínú ẹ́písòdù kan tá a ṣe ńgbà náà títí dé ibi tá à ń pè ní Kaduna ní ìsìn. Tí n bá ń sọ̀rọ̀ Ilé-Ifẹ̀ ìgbà náà, ọ̀pọ̀lọpọ̀ ohun tá à ń pè ní ìlú ní ìsìn ni ò tí ì sí nígbà náà. À ń sọ̀rọ̀ bí 5,000 ọdún, 4,000 ọdún, 6,000 ọdún sẹ́yìn òní Ilé-Ifẹ̀ ti wà tó sì ń jẹ́ Ilé-Ifẹ̀. Ṣé a bá wo ìwé tí bàbá wa ọ̀jọ̀gbọ́n Ọlọ́mọlà tí wọ́n kọ ní inú ìwé kan tá à ń pè ní The Cradle of a Race, Ifẹ̀ before Odùduwà, tá a bá wo page 52, wọ́n jẹ́ kó di mọ̀ wípé a ti jẹ Olúfẹ̀ 97 Olúfẹ̀ kó tó di pé bàbá wa Odùduwà dé. Nígbà tá à ń sọ yìí, ẹ̀mí àwọn ènìyàn á máa gùn, wọ́n á sì máa pẹ́ láyé. Bàbá Ọlọ́mọlà kì í ṣe ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ o. Ọ̀jọ̀gbọ́n ìtàn ni. Àwọn bàbá ọ̀jọ̀gbọ́n ni pàápàá. Wọ́n sọ pé a ti jẹ 57 Olúfẹ̀. Gẹ́gẹ́ bí ìtàn tó fi yé wa, ẹni tó ṣe àkóso Ifẹ̀ kẹrin, torí Ifẹ̀ karùn-ún òun la wà yìí, léyìí tí Odùduwà dé bá tàbí tí Odùduwà tẹ́wọ́ gbà. Torí tá a bá sọ pé ó dé bá, ìyẹn ni pé ó ti bìkan wá. Rárá o, ó tẹ́wọ́ gbà. Bàbá wa Odùduwà ní orúkọ àbísọ tá à ń pè ní Lérè Ọlà. Ẹ wádìí dáadáa. Ilé-Ifẹ̀ ò rí bí bàbá Olúwo ti ń rò ó. Tí a bá ń wo ọjọ́ orí àbíkú sí ti bàbá rẹ̀, bábíkú bá wá nígbà igba kò lè tó ti bàbá ẹ̀ láéláé. Ọ̀nà méje ni ẹ́písòdù eléyìí máa pín sí. Ìkan là ń sọ yìí láti fi hàn wípé Ifẹ̀ ti wà kó tó di pé bàbá Odùduwà tá à ń pè ní Lérè Ọlà ó dé. Ìlú 13 kan wà tí wọ́n ti wà ṣáájú Ifẹ̀ ìsìn, tó sì jẹ́ pé àwọn náà ni wọ́n kó ara wọn jọ àti àwọn ìlú mìíràn tí wọ́n sì di Ifẹ̀ tá à ń pè ní Ifẹ̀ lónìí. 13 ni gbòógì, ṣùgbọ́n lábẹ́ 13 yìí a tún ti rí àwọn ìlú mìíràn tí wọ́n dúró. Ẹ bá gbà mí láàyè, ẹ jẹ́ kí n kà á kẹ́ ẹ rí ní kọ̀ọ̀kan. Ìdó, Ṣódení, Ìlóròmù, Ìdẹ̀ta oko, Ọ̀dìn, Ìlọràn, Òkè Ọjà, Ìmójùbí, Ìráyè, Ìjùgbẹ̀, Òkè Àwò, Ìwìnrìn, Parakin àti Ọmọlóògùn. Bí a bá wo inú ìwé bàbá wa Ifẹ̀ before Odùduwà, Professor Ìṣọ̀lá Ọlọ́mọlà, ní ojú ewé 560 àárí ńbẹ̀, page 55. Yàtọ̀ sí eléyìí, àwọn ìlú mìíràn tún wà bí Ìwàrà. Ìlú ńlá ni Ìwàrà náà. Ìwàrà ló ní orò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tí wọ́n ti ń gbé orò, tí wọ́n ń ṣe orò lónìí, tí wọ́n wá ìpìlẹ̀ wọn lọ sí Ìwàrà. Ìlú ní Ìwàrà.
wọ́n sì wà títí dòní, àwọn náà sì ní ọba, wọ́n ní ọba wàrà. Ẹ jẹ́ ká dá dúró bẹ́ẹ̀ lónìí. What I'm saying is Ife is more than what Kábíyèsí, His Royal Highness Olúwo of Iwo is saying. It's more than what he's looking at. And I think there should be something behind these vituperation, altercations, and abuses. It's becoming too frequent. And that is the reason why I'm going to have 7 episodes on this issue. Today, I'm talking about the composition of Ile-Ife. Ife had been in existence for several thousands of years before Oduduwa became the leader of Ife. According to Professor Ishola Olomola, in his book titled Ife Before Oduduwa, Ife had 97 rulers. Ife had 97 rulers. And in those days, people do live long. They live longer than these days. People live for hundreds of years, 200 years. It was said of Obalufon Gbogbodini that he lived for, some say, about 400 years, some say 280, some say 220 years. So Ife had been in existence. And that Ife is made of, today's Ife we are looking at today is made up of 13 component communities, autonomous communities with their own rulers, and they are still in existence. Those 13 are the major, and these 13 communities, all towns and cities in Otu Ife trace their origin to all this, including Oluwo. I'm going to mention it. We will look at it in the next episode. Bí ò bá nídìí, obìnrin kì í jẹ́ Umolu.